بسم الله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. adúpẹ́ fún Ọlọ́run. alhamdulillah. adúpẹ́ fún Ọlọ́run lẹ́ẹ̀kan sí i. alhamdulillah. Ọlọ́run jẹ́ àmọ́ ọwọ́pẹ́ ìdá. ká má dúpẹ́ tíláṣí. ká má dúpẹ́ tipátipá. Àwọn àgbà ìkẹ́kọ̀ọ́ fún gbogbo àwọn oṣù Ọlọ́run láti sípò padà. Ó bá kó bá mójúkó láì fún wa. Ọ̀nà tá a gbà ló kú lọ́wọ́ ó bá kó bá mójúkó láì fún wa. Ó bá adáhàzà sùn wá ọ̀ọ́lá ìṣirò lọ. Gbogbo àwọn ní àjàgbẹ́ lẹ́yìn ilé ayé. Wọ́n bá kó bá dáàbò ọdún wa. Wọ́n bẹ̀rẹ̀ láti Sheikh Muhammadu Shaibu. Bàbá wa ló ń dàdá ní gbogbo òbí wa. Lábẹ́ ní mọ́sálásí gbogbo ọlọ́mbà lọ́rẹ̀ bàbá àti Sheikh Abdul Fattah Shibu tí wọ́n níyà ọlọ́mbà bàbá àbúsọ̀rọ̀ sọ́wọ́n ọ̀ọ́lá ìṣirò ọlọ́run ọ̀ọ́lá ìjẹ́kọ̀ọ́sọ. ọ̀ọ́lá bẹ́ẹ̀ wọ́n kà á nàkúnà ẹni ẹ̀ kó ń sọ ọ̀ṣọ́ ogun aláàpọ̀ ọ̀ọ́lá ìṣirò. gbogbo àwọn ni ọ̀já pọ̀ tí wọ́n ti dé wọ́n bá bọ́ bá dáàbò ọ̀dọ̀ wọn nígbà wọn bá tún dé tán ó bá àfẹsọ̀rọ̀ sọ wọn. ìlú Ìlọrin ọlọ́mọdé dàrú, ìlú Ìlọrin ọlọ́mọdé bàjẹ́, ọlọ́ba ìlú Ìlọrin lọ́kàbalẹ̀. gbogbo ìlú kọ̀ọ̀kan lórílẹ̀-èdè Nàìjíríà ọlọ́mọdé kan dàrú, gbogbo ìlú kọ̀ọ̀kan lórílẹ̀-èdè Nàìjíríà ọlọ́mọdé kan bàjẹ́, gbogbo ìlú kọ̀ọ̀kan lórílẹ̀-èdè Nàìjíríà ọlọ́ba àfẹ́ ọlọ́kàbalẹ̀. Gbogbo yìí kọ̀ọ̀kan ní gbogbo àgbálá ayé ọlọ́ba àdúntì máa bá a fi ọlọ́kan balẹ̀ ọ̀ọ́lá ìṣirò ọ̀rọ̀ ọ̀ọ́lá ìjẹ́kọ̀ọ́sọ. gbogbo ayé níbi tí wọ́n gbọ́ àwọn yé ọlọ́ba àpọ̀jù sí wọn ná ọ̀ọ́lá àmì gbogbo àpọ̀. gbogbo ayé ní ọlọ́run náà tí wọ́n tẹ lórí ayé pátá láwọn tá a mọ̀ àtàwọn tá a mọ̀ tí wọ́n ń jẹ́ ní ọlọ́run ìpè mọ́mú kàbílà kì í pé àsàlámù aláìkùm ní alágbá ayé nínú àwọn alágbá ayé àwọn làwọn àjẹwà ìpè mọ́mú kàbílà kì í pé àsàlámù aláìkùm àwọn èmèrè nínú àwọn alágbá ayé làwọn èmèrè wà kì í pé àsàlámù aláìkùm nínú alágbára ayé nínú àwọn oṣù wà. èmi ìmọ̀mọ́ tàbí ọlọ́ọ̀nà kì í pé àsàlámù aláìkùm nínú alágbára ayé nínú àwọn ẹlẹ́bọ̀ olóògùn wà. èmi ìmọ̀mọ́ tàbí ọlọ́ọ̀nà kì í pé àsàlámù aláìkùm nínú alágbára ayé nínú àwọn adáhùn sí wà. kì í pé àsàlámù aláìkùm ìyẹn ẹ̀dá ẹ̀ńtẹ̀ níbi tá a wà yìí lẹ́yìn wá àtàwọ̀ òbí wọ́n kì í pé àsàlámù aláìkùm ìyẹn ẹ̀dá àtẹ̀kọ́ àtàwọ̀ ọ̀pọ̀ yìí wọ́n kì í pé àsàlámù aláìkùm ọba wíbẹ̀ gbogbo àtàjọ kọ́nà ọba pé láyé ìlà ńlá ìwé àtà 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 wàhálà láwọ̀ Allah wàhálà àbúdó láyé Allah وأنت الله سلام الله وأنت الملك الله لا إله إلا الله وأنت لا إله إلا الله والله وأنت الله الغني الله وأنت الفقراء الله وأنت الله ولي الله
وأنا العفيف الله لا إله إلا الله والله لا إله إلا الله والله وأنت الله عليم الله وأنا الجاهل الله وأنت الله مؤيس الله وأنا المرسل الله لا إله إلا الله والله لا إله إلا الله والله وأنت الله القدير الله وأنت الضعيف الله وأنت الله الكبير الله وأنا الصغير الله لا إله إلا الله والله لا إله إلا الله والله وأنت الله الأول الله وأنت الله الأخير الله وأنت الله صغير الله وأنت الله بطن الله لا إله إلا الله والله 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 والفاتحة آمين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. Alhamdulillah Rabbil Alamin. Ntí ọ̀rọ̀ agbọ́dọ̀ olórí òun ní tọ́pìkì tá a ti kiri tì í bọ̀ láti bí ọ̀sẹ̀ mẹ́ta sísìn. A pè ní bá a ṣe ń kírun nínú Ìsìlámù. Àti wá kiri tì apá kìíní tapẹ̀ pàtó wọn. A tún kiri tì apá kejì tapẹ̀ nípa jù. Àwọn lọ́sẹ̀ tó lọ látara Aṣúrà àti Aṣúrà àkíyèsí pàtírì tàbí tírì tálẹ̀. Nígbà máa ń sọ̀rọ̀ lọ́wọ́ ní dáadáa bàbá wọlé àti pé àsálàmù aláìkùm. A máa bá tọ́pìkì náà lọ tálẹ̀ àjẹ́ pàtírì bá a ṣe ń kírun nínú Ìsìlámù. Gẹ́gẹ́ bí sọ ní tọ́pìkì tá a mú yìí, a lò lórí ẹ̀rí yẹn pọ̀sẹ̀ wá ní a lò sùn tó kéré nù. Àwọn tàbá ní ká máa tù lọ, ká máa wọnú ẹ̀, ká máa wọnú ẹ̀ lọ, á máa lò tó oṣù méjì sí oṣù mẹ́ta. Àwọn báyọ̀ tọ́pìkì mi bá ń wá, àbí láàárín àwọn ọ̀rọ̀ míì, a máa wá tírìtì ẹ̀ gẹ́gẹ́ bí a ṣe pẹ́ǹdì ìyẹ̀ní ọ̀sẹ̀ tó lọ, ká fi bọ́ sí Aṣúrà àti Aṣúrà tàbíkò láti ṣẹ́gun ní ọjọ́ Aṣúrà àti Aṣúrà. Àwọn báyìí ṣàti abọ́sẹ́ yìí tọ́pìkì náà gẹ́ bí a ṣe ń kírun nínú Ìsìlámù kálẹ̀ wà jẹ́ pàtírì. Nínú pàtù aṣọ bá ṣe ń wẹ̀wẹ̀ jẹnẹba ìdíbò yà pé ìwẹ̀ yìí bá kan náà ní àríyàn ní ó kẹ́yìn àtọ̀ kó yàgò kúpa kú bá ṣe wẹ̀ fún òkú náà. Bóbi bímọ lẹ́jẹ̀ bímọ dá bí ó ṣe wọ̀ náà. Bóbi parí oṣù bí ó ṣe wọ̀ lẹ́nu. Ọba bẹ́ẹ̀ pé èèyàn ta ọbọ̀ sínú Islam bí ó ṣe wọ̀ lẹ́nu. Ọba bẹ́ẹ̀ pé èèyàn bẹ́ẹ̀ jímọ̀ ni ọba bẹ́ẹ̀ ọdún bí ó ṣe wọ̀ lẹ́nu. Aṣọ ilé yìí nínú pàtó. Àwọn pàtó yìí yóò dára yìí pé kí ni bàbí àti kòbí yóò gbé nínú ọ̀run. Àkọ́kọ́ tí bàbí àti kòbí yóò gbé orí tẹkíbìlì rà òun ni kábàá alákọ̀ọ́kọ́.
kódà kẹ́ẹ̀dá máa kírun lẹ́yìn ìmáà tó bá wá ní ṣe kábàá alákọ̀ọ́kọ́ kó o ní ìrọ́bọ̀dọ̀ wọ́n sí Allahu Akbar. Bẹ́ẹ̀ bá ń dáhùn kí tó bá ṣe kára àgbà tó bá ti ké fátíà lórí irun pọ̀pùlẹ̀ àti bàjẹ́ òkè irun náà ó ti wó. Àmọ́ kálá bá ń kírun lẹ́yìn ìmáàmù. Ìtí agbọ́dọ̀ ṣe tí òun ó fi dúró òun ni pèkìbìlì àwọn oníkábà alákọ̀ọ́kọ́ tó dúró Allahu Akbar. Lẹ́yìn àníyàn abájí àníyàn rẹ̀ àwọn ọ̀sẹ̀ Allahu Akbar. Bọ́ọ̀ bá wí lẹ́yìn ìmáàmù ìwọ̀n ẹ̀ wó. Kálọ̀ bá dáhùn kí ìtọ̀ àìsí pèkìbìlì ìyá mi ìwọ̀n ẹ̀ wọ́n dà wó. Bàbí àti bọ̀bílò gbé yẹn tó bá dáhùn kí ìtọ̀ àti ké bá jà ìhun náà owó bàbí àti bọ̀bílò gbé. Ẹ dákun agbáṣe pé ẹni tó kírun tó tí o tó yẹ lẹ́fúrẹ́ ọ̀pọ̀ ọ̀pọ̀ ẹni báyìí ọba kírun tó báyìí. Wọ́n ti asàlámù àlẹ́kùn asàlámù ó sì gbé bẹ́ẹ̀ wọ́n dà ní màkà sọlọ́lá wọ́n ní báyìí yẹ ṣe àlùwà yẹ kúrò àlẹ́. Gbogbo ẹni tí ìbá ti bẹ̀rẹ̀ nǹkan lọ́dọ̀ Ọlọ́run sì bẹ̀rẹ̀ bínú sí òǹtọ̀. Gbogbo wa tá a bá ti kírun tán yídà ẹ̀rọ ìṣubú ìlàkìtẹ́ ni lẹ́yìn ìṣubú yìí ọgbọ́dọ̀ kọ́ yẹn nẹ́fìlà méjì nẹ́fìlà tó yẹn yìí yóò máa ṣe àwọn àtúnṣe àṣìṣe tó ṣe níbi ìrun torí kò sí ẹni ṣe kírun tí ò nínú kọ́nu kọ́ ọ̀dọ́ yóò ní tó owó ìdáàbò bẹ̀rẹ̀ náà. Nọ́fìlà tó bá yàn lẹ́yìn irú òun ni Ọlọ́run padà máa rò pé irun yẹn láàánú tó kù sí tí ò tí ò pé. Èdè ìṣe ẹni kí òun tó kọ sálámà àlékún kò sì jáde bẹ́ẹ̀. Níbo ló ń lọ tó tayọ kádàrá tó lọ kọ̀ mọ́? Kí ló ń lé tó tayọ àkọọ́lẹ̀ tó lọ fi kọ́ mọ́? Kí ló ń wá tó tayọ tó lọ fi kọ́ mọ́? Tí òjò lè lo 5 minutes ọwọ́ ṣe ọtí lè 3 minutes lẹ́yìn ìgbà tó ṣe asàlámù àlékún. Bẹ́ẹ̀ni àwa kí wọ́n tó ìtẹ́dà gbọ́dọ̀ tó ṣe tẹ́ẹ̀dọ̀ ọmọ pé jíjà tó fẹ́ jáde yìí tó ń bá ṣe yóò tún máa jẹ́ ẹ̀ṣọ́ fún òun ni kí n ṣe láìláìlá ó kéré ṣe tàbí alhamdulillah ó kéré ṣe tàbí astaghfirullah àìláàdàfọ̀ ó kéré ṣe tàbí asibirallahu àìláàdàfọ̀ ó kéré ṣe tàbí wabillahi tawfiq ó kéré ṣe tàbí wàyí nàjú dáná làwọn lè kárí ìbúrú náà ó kéré ṣe tàbí gbogbo tí ó lò lóbi sọgbọ yìí 5 minutes ó ti tán wọ́n wá jáde. Bọ́lá wa ni kí wọ́n tẹ́lẹ̀ bí aṣọ kọ̀ọ̀kan ọkọ̀ yẹn nẹ́fìlà méjì lẹ́yìn èyí tí ó ké. Nínú pàtó àdìgbòye pé mẹ́ta wà wọ́n lọ́wọ́ sí ọ̀gbọ̀dọ̀ ọkọ̀ yẹn nẹ́fìlà méjì kó òfin Ọlọ́run tó ní ilé yẹn. Nẹ́fìlà méjì tó ọkọ̀ yẹn wọ́n ní bá wọ́n lọ́wọ́ sí nẹ́fìlà tó bá ti ọkọ̀ yẹn náà kò ní yẹn mí lẹ́yìn yẹn. Èyí tọ́ ìyẹn nígbà tó wọ́n lọ́wọ́ sí òun ni òfin sẹ́lábọ̀ sọ́lọ́run. Ó fi kí Ọlọ́run tó ní àyè náà, ó fi kí Ọlọ́run tó ní ilé tó wọ̀. Nọ́fìlà tó wá yẹ̀ lẹ́yìn ìgbà tó kí wọn ẹ̀ tán, òun náà máa ṣàtúnṣe ìwọ̀n ẹ̀ níbi tó kù sí. Kámẹ́dà pọ̀ o. Ẹlòmíì bàbá ìwé ni nọ́fìlà bá ti mọ́sálásí náà ló ti yàn nígbà tó mọ́sálásí yẹn káà ní lọ́mọ nọ́fìlà o. Náà bá ti kí ọ̀sán yóò dìde bẹ́ẹ̀. Ẹ̀dá pààyà lọ́wọ́ gẹ̀ẹ́gẹ́ lójú méjì tó kí òun lóde yẹn lẹ́fíà kájà àpò tí tòtún ní kọ́nu kọ́ ọmọ tó ti ń wò lẹ́yìn òun wẹ̀ ní kí wọ́n á gbowó òun wẹ̀ ní kí àjọ lọ́wọ́ tó ti fẹ́ dá ìbò fún. Nídìí lẹ́yìn tá a bá ti kí òun kankan agbọ̀dọ̀ mọ yẹn lẹ́fíà àwọn ará àwọn kan tó ní yẹn lẹ́fíà lẹ́yìn àṣì tàbí sọ bẹ́ẹ̀. Kò sígbà tí yóò lè yẹn náfìlà, kò sígbà tí yóò lè ké gbọ́ Ọlọ́run, kò sígbà tí yóò lè wá Ọlọ́run. Nínú Súrátù Ìṣráà chapter 17 verse 78 and 79. Ọlọ́run ní Aqimu Ssolata li duluki Shamsi
ilẹ̀ gásìkìlẹ̀ akim ọlọ́ni akim sọ̀lá ọlọ́ni ẹ máa gbé ohun dúró lídùlùkì sàmsà nígbà tó ń bá ṣe dájú ọwọ́ àṣìkò àwọn olówó tó jẹ́ ọ̀ lẹ́yìn àṣírí yẹn lómi ni ó ń bá ti jẹ́ wọ̀ ọ̀dà ká máa yẹn náfìlà ẹ̀ bá yẹn náfìlà gbàlẹ̀ ìyẹn kí òòrùn ni tọ́lọ́ sọ bẹ́ẹ̀ ìbáyọ̀ bá ti bá kí wọ́n aṣírí ìjọba ìlú wọ́n jáde lónìí. yẹn náfìlà ní yàá ṣe. Kalau ini orang ini dulu kisah, táwọn gbà tó ń sin tó fẹ́ máa wọ̀ yẹn ẹgbẹ́ wò dúró ẹ máa kíwù ẹ máa yẹn náà fìlà ẹ máa wá ọlọ́run ẹ máa kẹ́kẹ́ àwọn ọlọ́run ilẹ̀ àgàsì lè títí tí owó mi burú kírímkírím. Lásìkò yìí àṣẹ náà ń bẹ́ bẹ́ẹ̀ táwọn èèyàn mọ̀. Kò sígbà tí èèyàn náà fìlà. Gbogbo ẹgbẹ́ bá ní òye náà fìlà lẹ́yìn àṣírí ẹni kò gbọ́ Kùránì nìyẹn. Lábẹ́ bá ń sọ ọ̀rọ̀ àwọn àbálà wọlé àti assalamu alaykum. Chapter 17, Surah Al-Isra, verse 78 and 79. Ẹ jẹ́ kó yẹ kó bá ní òye náà fìlà lẹ́yìn àṣírí pé ìyẹn máa yẹ náà fìlà bá kí wọ́n àṣírí. Olú àtijọ́ náà ó kẹ́yẹ́ yẹ náà fìlà méjì. Nígbà méjì tó ẹ̀yàn lẹ́yìn àṣírí yìí, òun ni ó máa ṣe àtúnṣe ibi tó kù sí níbi ìlú. Lẹ́yìn ìwé ìjọba ọ̀rọ̀ mẹ́rin lọ́fíà. Ọ̀dà àtúmọ̀ ń gbọ́ ọ̀dà àwọn Yorùbá bó ní pèépè òun máa gúrí lẹ̀. Tàbí sọ bẹ́ẹ̀. Ọ̀tọ̀ ni ká pè wọ́n, ọ̀tọ̀ ni ká sì ká mọ̀. Ìwé náà pè yé àwọn àkẹlẹ̀ pèpè bẹ́ẹ̀ wá kírun. Àwọn jẹ́ pèpè kúrò jẹ́ ìdúró wọn tẹ̀bí sáyé kí o. Bẹ́ẹ̀ni bá ti wá ti wá àmì bá ti tẹ̀ fọ́gbùdù àwọn kan sá fún àwọn òwúrọ̀. Ẹ̀yin nìkan kọ́ yẹ kí o inú Súrátù àkọ́. Chapter 46, verse 30 and 31. Súrà yìí kí ká mọ̀ pé ẹ̀mí àwọn àlejò ló máa ń kú ẹ̀mí ọmọ àgbẹ̀bí àdáwà. Ẹ̀yẹ wo ànábì Ọlọ́run tó wáyé lẹ́yìn ìgbà táwọn ẹbí Musa ń sọ tán ṣáájú tó tó kà níbi àbúrò sallallahu alaihi wasallam. Àwọn àlùjànnú tó bá ẹbí Musa ló gbà wọ́n yìí tó ń bẹ láyé tí táwọn Muhammad fi dé. Kódà láàrin ànábì yìí sásà náà Muhammad sallallahu 5 years báwọn years ọdún tó wà láàrin ànábì yìí sá sí ànábì Muhammad 500 years. 525 years lọ́dún tó wà láàrin ànábì Ìsá sí ànábì Muhammad sallallahu alaihi wasallam. Lẹ́yìn ìgbà tí ànábì Mùsá lẹ́yìn ànábì Mùsá ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ànábì wáyé owó. Àwọn ànábì tó wáyé ṣáájú ànábì Mùsá òun ni àwọn ànábì Yusufu ni ànábì Yakubu ni ànábì Ismail ni ànábì Ibrahim ni àwọn eléyìí ànábì Yusufu ànábì ìyá adáwọ̀ Yakubu ìsì áàkiri gbogbo àwọn eléyìí lọ́wọ́ ṣáájú kánábì Mùsá tó ní. Alẹ́ sọ̀rọ̀. Àwọn lẹ́yìn Mùsá ọ̀pọ̀lọpọ̀ àwọn ànábì tó wáyé lẹ́yìn Mùsá àwọn ọ̀pọ̀ jàrá ṣáájú kó tó wá kà níbi wá Ìsá. Gbàtí Ìsá tó wá dé lọ́sọ̀ wá kà ní Muhammad sallallahu alaihi wasallam. Ọdún sọ̀rọ̀ láàrin àní Muhammad sánábì Ìsá ó lé ní 500 years. Ẹ wá wá àlùjànnú tó ti wá bá ànábì Mùsá ló gbà wọ́n yìí tó bẹ́ẹ̀ tí sánábì Muhammad fi dé. Inú Súrátù àkọ́kọ́ ní ká mọ̀ pé àwọn àlùjànnú kan tó bá ànábì Mùsá ló gbà yìí tó ń wà tí sánábì Muhammad fi dé. Táwọn fẹ́ yí ẹ̀ àlùjànnú máa ń lò. Àwọn àlùjànnú yìí wá sọ pé ọ̀kan nínú wọn wá sọ pé òun gbọ́ ìpè ẹnìkan òun gbọ́ ọ̀rọ̀ ẹnìkan ọ̀rọ̀ yìí àwọn yìí gbọ́ yìí látàrí àdéhùn Mùsá alẹ́ ìsọ̀rọ̀ àti àṣà. Wọ́n yà sí pé ìwọ́n dá yìí dá ń pè yẹn àwa àmàlẹ́dàá kọ́kọ́ là ń kí o. Àwọn àlùjànnú tó jẹ́ mùsùlùmí náà àwọn náà ń kí o. Ọ̀rọ̀ ọlọ́ọ̀jẹ́ ti gbọ́ látàrí àdéhùn Mùsá. Wọ́n tún wá ń gbọ́ nígbà táwọn Muhammad náà ń sọ wọ́n wá ń jẹ́ ìsí pé àdéhùn Mùsá àti sọ̀rọ̀ yìí. Àwọn ti gbọ́ ọ̀rọ̀ yìí lẹ́nu Mùsá.
Lábẹ́ bẹ́bí ìmọ̀mù kàdú lẹ́ẹ̀bí ṣe ń sọ̀rọ̀ yìí, ẹ̀yin tẹ́ ń gbọ́ nínú ìdáwó mi ní kankan ní ipa wì. Àwọn tí wọ́n ń rí wá àtàwọn òrí, àwọn náà ń gbọ́. Àwọn tí wọ́n ń gbọ́ wá àtàwọn ọ̀pọ̀ tí wọ́n àwọn náà kọ́ dàbí ìdí tàbí máa ń kí wọn pé àsàlámù aláìkùm. Ẹ̀yin tẹ́ ń rí wá àtàwọn òrí, mo kì í pé àsàlámù aláìkùm. Ẹ̀yin tẹ́ ń gbọ́ wá àtàwọn ọ̀gbọ́n, mo kì í pé àsàlámù aláìkùm. Yìí ìrú dẹ́ pé àwọn ẹ̀dá tẹ́jẹ́ mùsùlùmí tí ó kírun lẹ́pẹ̀. Nígbà àjọ Jímọ̀, báyọ̀ bá ti dé mọ́sálásí tí ò ti dé mọ́sálásí Jímọ̀, lásìkò oúnjẹ ọba ti èyí máa ń bá oúnjẹ bàlọ́. Tó mọ̀ pé ẹ̀yin ọmọ àdébí Adámọ̀ nìkan kan òun là ń bá sọ̀rọ̀. Àwọn ẹ̀dá bíi dáná jẹ́ mùsùlùmí. Táwọn ìdílé táìmù tí wọ́n lọ Áfíríkà táìmù àwọn ti wà ń jòkó. Àwọn ẹ̀rọ àwọn ẹ̀dọ́ pé àsìkò bàtí káàkì wọ́n mọ̀ sọ́ láti kó kúrú bá mi báyìí àyọ́kẹ̀yà dé ní káwálà àjọ́dè wọ̀. Nílé alájọ àpè ọ̀dọ́ àmọ́ pé àsìkò mọ́ndúrù kò sí táìmù ó kéré àbọ̀dọ̀ fún ní 5 minutes wọ́n fà ní àwọn tá a pè yẹn. Àpèpè ní òní Allahu Akbar Allahu Akbar Allahu Akbar ashhadu an la ilaha illallah ashhadu an la ilaha illallah. Bẹ́ẹ̀ ṣe ń yẹ ń kí àwọn èèyàn ní pé àsìkò wọn ti tó ẹ wá là wá sórí iye. Àwọn ọjọ́ ẹ̀ tó kí wọ́n là kí wọ́n sórí iye kí ló dé tẹ̀ lóde wọ́n mọ́. Àwọn àyíká ẹ̀kọ́ tí wọ́n gbọ́ bẹ́ẹ̀ ṣe pé wọ́n àwọn ò fi àyè wọn lẹ̀ wọ́n bọ̀ wá sí àyè ibi jẹ́ ti pépè. Nílé gbogbo ìwé òun tàbá fẹ́ kí. Ó kéré láti tò wọ́n láàrin kẹ́mìrì sígbà tá a tò wọ́n láti ṣe ìkọ́mọ̀. Bàbá ẹgbẹ́ àsìkò wọn kí ni o ti wọlé tí ò sáyè mọ́ òkè yẹn agbọ̀rọ̀ fún 5 minutes sílẹ̀ láàrin ìgbà tá a pè ẹ̀wọ̀n máa ń bí síbẹ̀ láti kí. Wọ́n pàdé àdúrà tó sàlù àdá. Nígbàjọ́ à ń lọ bẹ̀rẹ̀ ni pé bàbá kí wọn dàbọ̀ ọmọ yẹn nọ́fìlà méjì lẹ́yìn ẹ̀rù. Nọ́fìlà méjì ká yẹn lẹ́yìn ìrù yìí òun náà mọ bí àtúnṣe mistake ká ṣe níbi ìrù yẹn. Ọlọ́run bá kí òun lọ ẹ̀mí yóò ti lọ síbò míì yóò kà mọ́ pé òun kí òun ni. Kò sí mistake lẹ́yìn ìrù tí kí abẹ́bẹ̀rẹ̀ ti ro ìgbà. Ọgbà pé mùsùlùmí lò ó sì gbà pé òun gbọdọ̀ kí òun lásìkò yìí. Àmọ́ tẹ́lẹ̀ tí ẹ̀mí ẹlòmíì rò ọ̀ká tó wù ọ̀rọ̀ wájú Ọlọ́run tó wù kàn mí. Nígbà bí jẹ́ nọ́ọ̀sù náà nítorí ìtàbá tó ń bá àsìkò àìrá fìlà làbí àmú ayàwá pa àwọn tí ó ní ìpèpò èèyàn náà fìlà lẹ́yìn àṣírí àbí tàbára tó ní èèyàn náà fìlà lẹ́yìn àṣírí ìwà ajẹ́ pé yóò lọ wípé ọ̀pọ̀ tó lọ sọ ọ́nù sóràtò Ísírẹ́lì chapter 17 verse 78 and 79 ọlọ́dún akínú sọ̀láàdà ìdúró kìsàm. Ẹ máa kí wọn nígbà tí ẹ bá ikú òun ti fẹ́ máa wọ̀ lágbà tó wọ̀ wọ̀ lọ. Àsìkò ẹ̀sìn ni àsìkò àsì. Ilẹ̀ àgàsì lẹ́yìn. Títí owó fi dúró kíríkírí. Ẹ máa kí bàá Ọlọ́run. Ẹ máa súnmọ́ Ọlọ́run. Ẹ máa wá àwọn Ọlọ́run. Ẹ máa ṣáàjì àwọn Ọlọ́run. Èyí sì kí wọn kékeré sáyé dìde. Ẹ bá sọ káàdì Muhammad sọ pé máa yẹ sí àlùwọ̀ ẹ̀. Gbogbo ẹni tí ìbá ti bèèrè nǹkan ọ̀dọ̀ Ọlọ́run sì máa ń bínú sọ́tọ̀. Ìlànà nígbà tó kí òun lọ́tọ̀ sáyé dìde. Sọ lẹ́lọ́gbọ̀n tó ń bèèrè nǹkan ọ̀dọ̀ Ọlọ́run. Ọ̀nà tó wà ní pé nǹkan ọ̀dọ̀ Ọlọ́run òun la wí ní pé ó kẹ́ ọmọ ẹ̀sìn láyé láwọn 33. Ètò àṣìṣe kò lo tẹ̀síbà fọwọ́ ẹ̀rọ náà sùn ká. Láàbò pé kẹlẹ́bẹ̀ Ọlọ́run ní kó ṣe aláǹdí láwọn pé àlàyé 33 lẹ́gbà tó bá kí òun tó tó sẹ́lámà. Láàbò pé kẹlẹ́bẹ̀ Ọlọ́run ní kó ṣe àṣà fún lẹ́nu lẹ́jọ fún ọ̀yẹ́ 33 lẹ́gbà tó bá kí òun tó tó sẹ́lámà. Láàbò pé kẹlẹ́bẹ̀ Ọlọ́run ní kó ṣe àṣà láwọn àníbọ̀lá kí òun 33 wọ́n fi lẹ́ẹ̀dà òfíìkì 33 wàyí náà fi dẹ́yẹ́ láwọn olùgbà ìlú 33 ní mẹ́nìmọ́ láwọn àníbọ̀lá sí 33 àṣìlẹ̀ láwọn àníbọ̀lá kí òun 33. Ọba àṣírí ìjọ ẹni tó ń dùn ẹni kan tí ń dùn lápẹ̀rù ó tún ara rẹ̀ sí Ọlọ́run wọ́n wá jáde
ẹnu àwọn àsìká òtò ṣe fáfà ní ìyẹn ọ̀pọ̀lọpọ̀ ayé ló ń bá sálámà báyìí ó dìde báyìí ló bí èsì láyé 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 ó sì kéye ẹlòmíì pọ́ọ̀sì ẹ̀sìn mẹ́ta ẹlòmíì ò lè ṣe ọ̀sọ̀rọ̀ àbáyé ó sì àgbọ̀n alẹ́ báyìí ẹ̀ lọ. Afabojú. ó sì kéye ṣe mẹ́ta mẹ́ta ó sì láyé láyé láàfọ̀ mẹ́ta ojúṣe wa kọ́ ọ mọ̀ pé òní kò kájà mi lẹ́yìn pẹ̀lú ọlọ́run mọ́lé pé kò kíwù. Kí ni ilé ní microphone méjì? Òní bùkátà mi mọ́ lẹ́yìn kò kíwù. Ìgbẹ́ wọn bá yín ṣe translator ni. Òní bùkátà mi mọ́ lẹ́yìn kò kíwù. Bí wọ́n bá yín tún ní English. Pẹ̀lú àwọn ọmọ tí ò fẹ́ wá. Ó yẹ kó ṣe kí ni kó ṣe àṣà àfúnjà òkè kò ṣe mẹ́ta. Òkè kò ṣe àlámìlá mẹ́ta. Àṣìlò láwọn kí wọ́n ti mẹ́ta wọ́n fi láì tà mẹ́ta. Wàá ń lẹ́jú dáa láwọn ọmọ ẹ̀ka yìí kó ṣe wọ́n náà mẹ́ta. Òkè ìdáàbò ìbùrù ń sáyé ni. Wọ́n tó kí wọ́n tí wọ́n yẹ kẹ́ ti yẹ kẹ́. Lérò òwúgbà ilé ìbùkátà rẹ̀. Lérò ẹ̀tọ́ fẹ́ fún lówó tó ti ronú ẹ̀. Lérò ẹ̀tọ́ fẹ́ gbowó tó ti ronú ẹ̀. Lérò iṣẹ́ tó fẹ́ gbà tó ti ronú ẹ̀. Jẹ́fẹ̀rẹ̀ tó fẹ́ lọ bá. Lérò ẹ̀tọ́ jẹ lówó tó ti ronú ẹ̀. Kò sì wà lérò ẹ dákun ìjà ayé nìkan tó kírun tí òun kankan rí. Kò sí. Ìdí èmi mo ti ro kí ni. Bó ṣe rò kó yóò di nǹkan wúyáwúyá tó wò tí ó sì yẹ kó rí bẹ́ẹ̀. Ẹnu nǹkan wúyáwúyá tó ń wò lẹ́fúdà tó bá ṣe tó bọ́ lẹ́yìn ọlọ́wọ́ bá ṣe àtúnṣe wúyáwúyá. Mo rò bóyá èmi ká sí mo rò. Yóò náà wọ́n ojú ṣàdúrà. Lóòótọ́ lẹ́yìn zubu yìí ara mi jọ yẹn lẹ́fílà lẹ́yìn zuri ara mi jọ yẹn lẹ́fílà lẹ́yìn mọ́gìrì ara mi yẹn lẹ́fílà lẹ́yìn sàmà àmọ́ káásù àdìgbò yẹn lẹ́fílà lẹ́yìn káàdé kó ayé àwọn àgbà rẹ̀ kàn kàn ní akíkù sọ̀lá àdá ní dúrókì sàṣà báńkà tó wọn bá tó wọn fẹ́ máa wọ̀ wọn ẹgbẹ́ òun dúró kí láwọn excuse náà yorùbá ti máa mú wá ní pé ẹni bá fi yẹn lẹ́fílà lẹ́yìn asi èsì òun tó fẹ́ wọ̀ ọ̀rọ̀ ni ẹ máa gbé òun dúró lágbà tí òun bá fẹ́ máa wọlé ilẹ̀ àgàsìkì títí òun ò fi dé. ọlọ́dún wa ní wọ́n kọ́ ààrẹ fàájì wọ́n kọ́ ààrẹ fàájì ìmọ̀ kí àlùkùránì kẹ́yìn lásìkò àlùfáàjà yìí. ọdún àbílẹ̀ àti ẹ̀ka ìdìbò ẹ̀dín mọ́ṣáláṣí ká máa tìláwà àlùkùránì kẹ́yìn. nígbà tá a bá kírun tán ká kírun tán ká kírun àṣọ àná wọ́n wà kọjá sí kílà ẹ̀tẹ́ mi ti bá mi sí kùránì. وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا إن قرآن الفجر كان مشهودا ìmọ̀ kí àlùkùránì kẹ́yìn lásìkò àárọ̀ yìí o káàdà jẹ́ màṣúùdà òun náà máa jẹ́ iyì ẹ láàrin ìwọ àti Ọlọ́run àlùkùránì kẹ́yìn jẹ́ sí wò yìí òun náà máa jẹ́ ìṣọ́ fún ọ. Ìtumọ̀ ẹjẹ́ yìí màṣúùdà ìjẹ́ yìí ni pé yóò máa jẹ́ ààbò fún ẹ. Tó gbé àlùbáàgà ń tẹ̀wọ̀ gbogbo ayé àlùkùránì kẹ́yìn lórí iṣẹ́ tiẹ̀. Ibi tó wá ké ìdámọ́mẹ́ tiẹ̀ iṣẹ́ ẹ̀ ló sì lára rẹ̀. Pàpọ̀ bẹ́ sí àwọn tó ti kí yẹn àwọn ní ó lè dídà àbú orí màṣúùdà òun ni ìjẹ́ yìí. Àwọn ní ó dùn pé yọ ìkẹ́kọ̀ọ́ ní sí lágbájá tó kó ti wá Ọlọ́run pẹ̀lú ọkọ wa. Ó ti wá Ọlọ́run pẹ̀lú àwọn àyà yìí. Bẹ́ẹ̀ ṣe dáná bí ẹ àwọn àjọ pé ìkẹ́kọ̀ọ́ òní sí ọ́. Wọ́n ní màṣúùdà. Òun ní máa jẹ́ àpò fún ẹ. Òun ní máa jẹ́ ìṣọ́ fún ẹ. Òun ní máa jẹ́ ìkẹ́ fún ẹ. Torí àgbà ń jẹ owó yẹn ṣùgbọ́n àwọn ìwòsàn ní wàhálà àmà ìkẹ́ Buhari jẹ́ wàhúdà ọ̀nà Buhari jẹ́. Ìjọba màṣúùdà ni o. Gbogbo àwọn nǹkan yìí ni Buhari ọba á sí fún ẹ nígbà tó ti ké.
káàntì lọ pé káàntì lọ pé kó lásìkò kí wọn nínú ìṣúná àwọn alẹ́ wà jẹ pàtírì gbogbo bàtà bá ti ń kí wọn tán agbọ̀dọ̀ máa yẹn nẹ́fìlà lẹ́yìn káàntì nẹ́fìlà tí àyẹ̀ yìí òun náà máa jẹ́ àtúnṣe fún wa ní lórí ìròyìn káàkiri tán gbàdúrà jẹ́ ẹ̀kí àmọ̀ tọ́lọ̀ bá ń yẹ èrò wa wò tí ń wo òṣùwọ̀n rẹ̀ ibi tó kù díẹ̀ èyí tó kù díẹ̀ tí ò kù àwọn nẹ́fìlà ẹni yóò mọ̀ á jí bẹ̀ ẹ̀dàkùn wọ́tọ̀ ìyẹn nẹ́fìlà tó kí òun tán tí òun yẹn ò ṣe kú ẹ̀dàkùn kí la fẹ́ fi dí àyè fúnfún yẹn kí la fẹ́ fi fíìlì space sí tọ́lá ẹ̀ fún wọ́n wọ̀ yẹn nẹ́fìlà ayé ìsìn padà wá mọ́ láti wá ṣàtúnṣe. Àìsí tó bóyá pé àwọn tábà fẹ́ kí agbọ̀dọ̀ wà bí kí agbọ̀dọ̀ ṣe pẹ̀lú ìlera kábà alákọ̀ọ́kọ́ àwùjọ tá a bá ṣe bàdé àti kọ̀bí òkè. Wọ́n fẹ́ kí n sọ kẹ̀wọ́n mọ́sálásí wọ́n á jọ ìyẹn ìmọ̀ọ́mù bẹ̀ tó bá ṣe ṣe àwùjọ káwá àtàwọn lẹ́gbàá tàbá dàbí ẹ̀. Kọ́dà tó bá ti wà lẹ́yìn ìmọ̀ọ́mù wo òun lẹ̀ rí kó lọ orí ní pọ̀ náà yẹn sáà ti dúṣẹ́ ìmọ̀ọ́mù kan tó pé ìmọ̀ọ́mù ti gbé àríyá àwọn ọ̀rọ̀ ọ̀sẹ̀ kẹ́kẹ́ pé ìlà. Kábà ará àkọ́kọ́ gbọdọ̀ ọ̀sẹ̀ tó bá ṣe òní o bàdé àti kọ̀ọ̀fì òkú. Tó bá dáhùn kí fún aláàárẹ̀ kálọ̀ fẹ́ tú àkókò méjì fún aláàárẹ̀ báyìí. Nǹkan méjì tó ọ̀bá ṣe níbi òun náà. Kí ni àkọ́kọ́ òun ní tẹ̀kílì àtòrí kábà alákọ̀ọ́kọ́? Ẹlẹ́ẹ̀kejì ọgbà gbé ọ̀wá kí fáńtíà irun rẹ̀ wúlò. Fipọ̀ dáhùn kí tẹ́lẹ̀ bá dáhùn kí nǹkan méjì ní tẹ́lẹ̀ bá rántí ṣe níbi ìwọ̀n ẹ̀ tí ò ní òun ni kábà alákọ̀ọ́kọ́ tó ọkọ̀ ṣe pàtó bá dàní ẹ̀kan tó mú ó ṣàláwà tó àwọn ẹlẹ́ẹ̀kejì ní pé ọ̀bá ti lè kí fáńtíà níbi ìwọ̀n náà ò sí kéde òní ìwọ̀n náà. Ìwọ̀n náà ó tún kéde tọba rántí tọba ti rántí òní òun náà àmọ́ kálẹ̀ yìí ìmọ̀mù ló kù sí kábà alákọ̀ọ́kọ́ ọjọ́ ìpèsè ẹ̀ ọgbọ́dọ̀ sẹ́ ọgbọ́dọ̀ wí tọba ti rí ewu náà owó ìmọ̀mù ò pé yìí wọ́n ti wà lẹ́yìn náà wọ́n gba àwọn kùdìẹ̀kùdìẹ̀ tí tọba ṣe. ó sáré wọlé. Tí ìmọ̀mù ti pè nígbà pé tí wọ́n bá ṣe mistake gbogbo yẹn ẹ̀jọ̀ ṣe mistake. Lẹ́yìn táwọn sábà wà lẹ́yìn ìmọ̀mù tí wọ́n bá tẹ̀lé ṣe mistake ẹ̀yọ̀ kan. Gbogbo ẹ̀yin táwọn sábà ẹ̀jọ̀ ṣe mistake. Kání bàdí ni mọ́mọ́ bá ṣe gbogbo yẹn lẹ́jọ́ ṣe bàdí náà. Kání kọ̀pí ní bá ṣe gbogbo yẹn lẹ́jọ́ ṣe. Àmọ́ tí màmú ògbó wọn ní tẹ̀kílẹ̀ wọn ní kábà alákọ̀ọ́kọ́. Ọgbọ́dọ̀ wọ́n yìí ti yára pé o ti wà ní orí ẹ̀. A sì wá tọ́pìkì pé bá a ṣe ń kí òun nínú Islam alẹ́ yìí ọmọ jẹ́ pàtó. Gbogbo wọn tó máa ń sáré dìde tó bá fi kí òun tó ti èyàn náà fúlà wọ́n sáré dìde gbogbo mọ èyàn náà fúlà lẹ́yìn ọ̀pọ̀ tí lọ́ba kí. Ó kéré èyàn náà fúlà méjì. Náà fúlà yìí òun lọ́wọ́ fi ṣàtúnṣe àṣìṣe bíi irun rẹ̀. Nọ́bílà tó ayẹ yìí òun ní kùdìẹ̀kùdìẹ̀ bí tí mo rẹ̀ kù sí. Ó bá àdébí ṣàtúnṣe ẹ̀fẹ̀. Nọ́bílà tó ayẹ yìí òun ní gbogbo àwọn èrò gbà. Tó o lé ní ó bá àdébí ṣàtúnṣe ẹ̀fẹ̀. Nọ́bílà tó ayẹ yìí òun ní tó kù sí. Ó bá àdébí ṣàtúnṣe ẹ̀fẹ̀. Àyè ó yára wá kí wọn tán. Bẹ́ẹ̀ni nǹkan lọ́dọ̀ Ọlọ́run. Nígbà tó ọkọ̀ tó bẹ́ẹ̀ nǹkan lọ́dọ̀ sọ lẹ́nu mi tó bẹ́ẹ̀ nǹkan lọ́dọ̀ báyà lọ́sọ̀ lọ́wọ́. Ìyẹn máa ń wá Ọlọ́run báyìí fún ní kọ́bílà àǹkà àbùkù. Ìyẹn ń wá Ọlọ́run sáájú kí ọ̀ máa tó kí ọ̀ tó máa sìn. Ní ọ̀gá wọ́ Ọlọ́run èèyàn ní máa bí wọ́n ti máa sin Ọlọ́run ọ̀rọ̀ ara tí òfin lè bá lé. Nídìí eléyìí gbogbo àwọn àtàwọn àwọn àwọn èèyàn náà fìlà lẹ́yìn àásìrì. Ìwọ ni o sígbà tí nàfìlà àbí gbogbo àtọ́láka lóde pé máa pé pé òun bá kú rí ilé wọ́n àwọn yẹn
ó kéré yẹnyẹ kò sí tó bá dé lọ́gbọ̀n wípé mọ́gùrù ẹgbẹ́ mọ́gùrù òkú bẹ̀ lásìkò àsìkò mọ́gùrù òkú àsìkò mọ́gùrù tó yẹ kó kó lẹ́yìn òpé wéwé lẹ̀ bàbá pẹ̀ mọ́gùrù táìmù tẹ́ fún un ó kéré 5 minutes sígbà tó ẹ pé yẹn àṣà agbègbè tó láì 5 minutes yẹn gbogbo àwọn tí wọ́n sábà láàánú òfin ó sàrà láti. Bàtà ìpele wá ẹni tí ń gbọ́ pẹ́ pé òun gbogbo omi tó bá wà tí nǹkan ti ń gbọ́ òun tí ń gbọ́ àsìkò náà ń pè òun yẹn lọ òun ló dìde òdì bẹ̀. Ìgbẹ́kẹ̀ àwọn pẹ̀lú àní sáfù ara. Ọmọ àyẹ̀dẹ̀ ká má nìkan kọ́ lọ tó. Gbogbo ẹ̀dá tó jẹ́ mùsùlùmí tó rẹ̀ ń gbọ́ yín. Táwọn ẹyin kẹ́yìn òwì. Àwọn náà wà bẹ́ẹ̀ ní bẹ́ẹ̀ pẹ̀. Àwọn náà sì gbọdọ̀ sàbẹ̀ látọ̀bù wá jọyìn ló jẹ́ ká lọ ní ṣúwàtò àkọ́ọ̀kọ́. Chapter 46, verse 30 and 31. Ìgbé Mùsùlùmí wà náà wà lìjẹ̀ náà. Wà á nìjà mọ̀ pé Mùsùlùmí ṣe kí wọ́n wà náà wà lìjẹ̀ náà. Káyọ̀ náà fi ń gbọ́ Ọlọ́run. Káyọ̀ náà ṣe bá ṣe ṣe. Ìgbà yẹn lè fi máa wà yìí tí àwọn àlìjẹ̀ tó bá nàbì Mùsá ló bà. Kẹ́yìn tó ń dé kẹ́yìn tó wà ní ìdí àná Muhammad sallallahu alaihi wasallam. Àwọn àlùjànnú ìwọ́n gbà fún Musa nínú sẹ̀pẹ̀ gbàtí bàbá ìlú lé wọn tó bàbá mi Muhammad sallallahu alaihi wasallam. Nídìí eléyìí èmi àti ẹ tá a ti wà lẹ́nu tí mo yẹn náà fílẹ̀ àtàbá kí wọn ká mọ èèyàn bẹ́ẹ̀. Wọ́n bá lọ́jọ́ bá ti kí wọn náà wọ́n kàn sálámà wọ́n hàn dìde náà ni wọ́n hàn dìde mọ́ ṣàtúnṣe kùdìẹ̀kùdìẹ̀ tó wà níbi ìwọ̀n tó kí ọ̀nà tó fi gbà ṣàtúnṣe kùdìẹ̀kùdìẹ̀ tó wà níbi ìwọ̀n tó kí òun ni ọ̀yẹ̀ lọ́fílà ìwọ̀n tó lọ́wọ́ fi ṣàtúnṣe lọ. ọ̀nà tó tó wà fi gbà súnmọ́ lọ́wọ́ òun ni gbólóhùn káwí kíkọ́ ọmọ sí láìláì lọ́la ó kéré yẹn ṣe 33. Astaghfirullah al-azim ó kéré yẹn ṣe 33. Alhamdulillah ọ̀dọ̀là ó kéré ẹ̀sìn ká ikú. Àwọn àṣìkáwọ́ náà fi kú. Wọ́n wá bẹ̀rẹ̀ lọ́wọ́ pé ọlọ́mọ fẹ́ nǹkan báyìí pọ̀ ìṣèwádìí. Ìtò ń lé wọn bà. Ìtò wáyé ẹ̀ ó rí. Ìtò fàyè ẹ̀ yóò tó ya wà. Tọ́pìkì ká ní títí lọ́rọ̀ níbi kó là ń ṣe kí o nínú ìsìlá. Àyẹ̀wòye agbègbè tá a bá mọ̀ tá a máa ń léwu ẹ̀mọ́jà ti jú ẹ̀já béèrè lọ́wọ́ mọ́mọ́ àdúgbò rẹ̀ lọ béèrè tọ́ọ̀mù yẹn béèrè pé tàbá wùkú kí là máa ń wí tàbá wọ ìkẹlẹ̀ kí là máa ń wí tàbá jòkó tá a sì ká báyìí kí là máa ń wí. Àyẹ̀wòye agbègbè tí tọ́ ọmọ láwùbáwá ẹ máa kọ́ fún ẹ. Bá a ṣe sọ Yorùbá yìí náà. Ó ní bó ṣe kọ́ lédè Yorùbá láti máa kà ní ìsìnkú ṣe é bá ń ka Lárúbáwá. Níṣẹ́ Bísímìláì. A mọ̀ pé Bísímìláì B-I-S-I-M-I-L-A Bísímìláì. Bísímìláì. L-A-H-I. B-I-S-I-M-I-L-A-H-I Bísímìláì. Nígbà kọ́ bá Yorùbá níṣẹ́ ilé bá wí ní Lárúbáwá. Káláwùsá náà bá ní tọ́ ọmọ Lárúbáwá. Mo bá ó ṣe kọ́ Lárúbáwá lọ́mọ sí ní kó kà ní Lárúbáwá. Ká ní Yíbò bá ní ọ̀tọ̀ ọmọ Lárúbáwá ké oṣù tó bó ṣe kọ́ lédè Yíbò náà bá ń kà ẹ́ máa sí ilé mọ́ ọ̀ka Lárúbáwá. Ká ní ìgbìyà bá ní ó ti ní bó ṣe kọ́ lédè ìgbìyà lọ́mọ sí lédè pé ọ̀ka Lárúbáwá. Ká ní ìgàlà bá ní ó ti ní bó ṣe kọ́ lédè ìgàlà lọ́mọ sí lédè pé ọ̀ka Lárúbáwá. Àwọn sọ fún Lánìí èyí láti gbé báyẹn ọ̀la ẹ̀yọ́ lè kéwù ní ìmálìfù ìmọ̀ba ọ̀rọ̀ èyí ò ní kọ́ mọ́kì. Ìmálìfù ìmọ̀ba èyí ò ní pé iná wíńdà bá wù kú kọ́ mọ́ mọ́. Tó sì mọ̀ ní ilé mọ̀ wí ní Lárúbáwá.
ìmárí fún ìmọ̀ báyìí èyí ò ní pé ìgbà ìwé ìta bá sùjú ẹ bá forí kalẹ̀ ọmọ màá wú tí ó sì máa ń gbé mọ́ òun ní láwùjọ ìmárí fún ìmọ̀ báyìí èyí ò ní pé ọmọ mọ̀ pé ká máa ṣe àṣàyàtúlá àṣàkẹ́tùlá ọmọ ṣe é dé mọ́ òun ní láwùjọ wa. wọ́n dà wọ́n tàbá máa bọ̀ wíkà ọlọ́mọ ti sọ ọmọ kan di ọrùn tìbó lo fóònù ní kẹ́nìkan ké síbi fóònù ẹ̀kọ́ ẹ̀kọ́ọ̀dù wọ́n máa gbọ́ bó o sì máa ń gbá àwọn orin Davido náà ha sórí ẹ̀yàpọ̀ orin ti Davido kan ẹ̀sẹ̀ tó jáde tó pè ní wìtí àbí kankan àwọn ọmọ kékeré yìí ti ń kọ́ tó fújọ ọmọ kan nígbà náà lórí.